mi ilal muhimmi ẹni tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ yìí mùsùlùmí ni tí o bá yí padà lónìí ó lè di lọ́la kó bọ́ sáyé kó lóun kó jẹ tẹ́bá tí wọ́n á fọ̀rọ̀ òdì ẹ ti sọ̀rọ̀ òdì sí láti wò yìí ó lè jáde yẹnyẹn bí Adéwálé Ayuba. ṣebí ìwà kan lẹ́yìn àfáwọ̀ social media yìí náà wù Adéwálé Ayuba tó fi lóun òsì Ìsìlámù mọ́. àní ẹ má máa léyìn kó nu Ìsìlámù. Hello, hi everyone. Welcome to Crossblog XTV. Please don't forget to subscribe, like, and share. Drop a comment down below. Ẹ̀yin tèmi, àfáà tẹ́ wọ́n ní fídíò, wọ́n ti sọ̀rọ̀, wọ́n tún jáde sọ̀rọ̀ lórí statement tí ké wọ́n make pé àfáà ganu. Wọ́n jẹ́ ká máa mọ̀ pé káwọn àfáà máa ṣọ́ra. Kán má tún lose member Islamic member kan bíi tí wọ́n ṣe lose Adéwálé Ayuba. Pé torí eléyìí tó ń gbé lọ pẹ̀lú nǹkan tó ń ṣe lọ pẹ̀lú K1 yìí ó lè jẹ́ kán tún yíwá kán tún yọkàn padà páwọn ò ṣe Islam mọ́ o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi ẹ drop comment kí lẹ feel ẹ like and share ẹ drop comment ẹ jẹ́ àjọgbọ́n. tó ń fi ẹnu fèsì tó ń fẹnu tẹ́mẹ́lú àwọn àfa ó sọ yìí pé ẹ̀yin àfa tẹ wá ganu lẹ́nu ẹ̀ lọ́hùn ó ní ẹ̀yin àfa tẹ wá ganu síbí ẹ wá ganu síbí bó ṣe sọ̀hún ọjọ́ mẹ́ta gbáko làwọn afáàfin polú ẹnu nínú orí social media pé ẹ̀rọ kìlọ̀ fún o ẹni ó tún ṣe o tí o bá tún ṣe yóò ó wọ ga o ó sì gbọ́ kò ṣàtúnṣe ẹ̀. bàbá wa mufti diyar Asam Suleiman Farouk miskinu billah. Damallahu hayatahu. ẹ bá ń sẹ́fẹ̀lẹ̀ kan sí. bàbá yẹn wá lọ bí ìjókòó ẹ̀ wọ́n lọ ṣe ìdárò ẹ̀mí ó di méní wọ́n lọ ṣe ìdápadà ìdìde tiẹ̀ náà tó dìde sí tiwọn ó di méjì wọ́n wá wò yí pé wọ́n wá bẹ ojú àwọn afa tó kóró ojú àwọn afa kọ́rẹ́ lọ́wọ́ níbi ìjókòó àwọn àgbàlagbà afa ń jẹ̀bú Ogun State Lagos State gbogbo wọn pọ̀ nbẹ bàbá yẹn wá ní kọ́rọ̀ tó mọ lọ jìnnà ká tó ṣe fìdáwù alájì tó sọ yí pé kò sí àwọn afa tó láwọn afa ganu ẹ̀ǹdẹ̀ sókè ló bá dìde náà wá sọ fún yí pé ẹ sọ fún àwọn afa kan má bínú gbólóhùn ẹ̀yọ̀ kan náà ni ẹni àyàn àfa ẹ má bínú o ó ṣèṣì jábọ́ ni ó lóun ò ṣe mistake ẹ wò nǹkan lẹ́nu ẹ̀ lọ́hùn ó ní òun ò ṣe mistake kí ló dé ó ní ká mú evidence wá bàbá bó fi títún sọ wípé evidence mi lórí social media ẹ bá ti tẹ́lẹ̀ sí yóò gbé wá ó ní no ó lálákọ̀wé lòun àwọn alákọ̀wé wo de kí apologize bàbá mo ti wá rí i pé n tó dáa jù ni n tó sọ òun káwọn adákẹ́ ń bẹ̀ kíní tí máa wà lára rẹ̀ ń ó ti gùn nù kò sì ní gba òdodo lásìkò wọn wá dákẹ́ fún ìdákẹ́ fún tó dákẹ́ fún yẹn wọn wá fi sọ ìwọ pé minali ahami ilali muhimmi. àkọ́kọ́ ẹbí mùsùlùmí ni ń jẹ́ Abdul Wasiu ló kọ rẹ̀ ń jẹ́ taba faraya láàrin yìí nísìnyí àti tayẹrẹ bá Islam taba bínú sọmọ ìkìlẹ̀ tá a lọlé àti tayẹrẹ bá Islam tọ́ra àwọn afa kan sọ pé ó yẹ kó bínú kó ń bẹ̀ wọn ni mufti ò lè bínú kó ń bẹ̀ wọn tọ́wọ́ fi lè bínú kó ń bẹ̀ wọn àbí ń sọ̀rọ̀ burúkú sí lódì padà ó ti tayẹrẹ bá Islam torí Abdul Wasiu ní lákọ̀ọ́kọ́ wọ́n sọ àhámù ni pé ìbò sọ pé la ilaha illallah ó gbà pọ́ lọ́wọ́ ọbẹ̀ ọ̀kan ni bí ó sì gbà ìbí ìyá rẹ̀ gbà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n bí sínú Islam ni nítorí bẹ́ẹ̀ wọ́n wá ṣe sùúrù fún èyí ò làwọn àfáà kan wá ń bẹ̀ ní jáì lórí social media tẹ́ wọ́n ń wanu sí mufti lára ẹ lọ ṣọ́ra yín ẹ jẹ́ kó rí yín ó pé ipò tí mufti wà gbogbo ẹ̀yin náà ẹ̀ ń ro kan bẹ́ẹ̀ ẹ fẹ́ dé bẹ́ẹ̀ ẹ sì ń ti àti orí ìtẹ́ ẹ̀ ń wọnú sí ẹni tó wà lórí àga lára. ẹ̀yin tẹ́ pé orí ìtẹ́lẹ̀ ẹ̀sẹ̀ dé wọn ètò ẹ̀ fún yín gan ẹ̀ tí ẹ̀ sọ́ bá ṣe ẹ̀ tí ẹ̀ sọ pé mo ti rí ẹni yìí rí kí ẹ̀ máa sọ ìwọ pé mo rí rí mo ti bà á lọ́wọ́ rí èmi àti ẹ̀ àti sálámà síra wa rí n tó ṣe yìí kètì ṣàyídá mufti ṣàyídá níbi ọ̀rọ̀ yìí òfin tó gbé tó dé torí mi máa sọ̀rọ̀ fún ọ pẹ̀lú kọ̀díyà islamiyya ní ma sọ̀rọ̀ fún ọ pẹ̀lú ẹ̀rí èyí tó gbé tó dé òun ni pé minale ahami